ṣàlìfọ́lá nẹ́bì tọrọ sallallahu alayhi wa sallam. ká sọ pé ọlọ́run wọlá nẹ́bì ṣe nǹkan báyìí fún mi. sallallahu alayhi wa sallam. àwọn àfáà wa méjì kan bẹ ẹ mà wọ́n ń pe àfáà kan ní àfáà oní kùránì kọlọmba ṣe dáadáa fún wọn. amiina. àfáà kan wọ́n ń pè ní mọ́fọ́lọ́nṣọ́ Jamiu bàbá kọlọmba ṣe dáadáa fún wọn. àmín. ẹ jẹ́ ń gbọ́dọ̀ wọn wọlé. àfáà mọ́fọ́lọ́nṣọ́ Jamiu bàbá yìí ló kọ́kọ́ dá wákà nígbà tí ó da òun dá wákà tiẹ̀ lórí pé ẹ má fọlá nẹ́bì tọrọ bó ló ti wí. ẹ má fọlá nàbì tọrọ, ẹ má fọlá nàbì tọrọ, bẹ̀lẹ̀ tàṣí ọlásánmọ̀ méjèèjì, ẹ má fọlá nàbì tọrọ. ẹ má fọlá nàbì tọrọ, ẹ má fọlá nàbì tọrọ, bẹ̀lẹ̀ tàṣí ọlásánmọ̀ méjèèjì, ẹ má fọlá nàbì tọrọ. òun dá tiẹ̀ pé ẹ má fọlá nẹ́bì tọrọ ẹ sì má fọlá sánmà méjèèje ilẹ̀ méjèèje ẹ má fi tọrọ. à ń bọ̀ wá bẹ̀. àwọn oníkùránì náà wá gbọ́ wákà yìí ládùúgbò tiwọn náà lọ́hùn. àwọn náà bá ń pè é. ẹjẹ́ fọlá nàbì tọrọ, àlè fọlá nàbì tọrọ. ẹjẹ́ fọlá nàbì tọrọ, àlè fọlá nàbì tọrọ. aṣíwájú ẹ̀dá bàbá Fátímà, àlè fọlá nàbì tọrọ. a ti rí ọ̀nà méjì. àfáà wa àkọ́kọ́ ní ẹ má fọlá nẹ́bì tọrọ lọ́dọ̀ Ọlọ́run. àfáà kejì ní a lè fi tọrọ. àkọ́kọ́ náà sànẹ́bì lọ́lá. sallallahu alayhi wa sallam. sọlá ń bẹ fún nẹ́bì. sallallahu alayhi wa sallam. ìjókòó yóò máa bá nẹ́bì dídó ẹ̀ yóò bá nẹ́bì. sallallahu alayhi wa sallam. yóò bá nẹ́bì ibi ara lọ́rí. sallallahu alayhi wa sallam. ẹ̀sán tí a fọ òní búrídà wí. fa inna fadila rasulillahi ilayhi salahu. adúfà yóò rí bàánìhù láti kó bí fàmí. adúfà yóò rí bàánìhù láti kó bí fàmí. afáàní fa inna fadla rasulillahi. fa inna fadila rasulillahi ilayhi salahu. Ànábì tí à ń pè é tó fúyẹ́ lẹ́nu wa yẹn ànábì pọ̀ o. fa inna fadila rasulillahi ilayhi salahu. ànábì kú o. fa inna fadila rasulillahi ilayhi salahu. ànábì fẹ́ o. fa inna fadila rasulillahi ilayhi salahu. ànábì kọjá ojú táwọn èèyàn fi wò. laysa lahu haddun. mo kí iṣẹ́ ìdá púpọ̀. laysa lahu haddun. àwọn alájà tí mi ò tí ì gorí ẹnu. laysa lahu haddun. ọdún yìí ò sì bá yóò bọ́ ànábì rárá. fa inna fadila rasulillahi laysa lahu. ibi tó ti mọ̀ pé ànábì pọ̀ ọlọ́run fún ara rẹ̀ lójú ìwé ànábì. fa inna fadila rasulillahi laysa lahu. àyà yìí gbogbo wa láti mọ̀ amẹ́jà padà sínú àyà yẹn nínú Al-Qur'ani ba'da a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. ó ní inna Allaha. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. mo fẹ́ máa rí ojú àwọn jàmáà yìí. ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. kí lọ́wọ́ àwọn iṣẹ́ àtàlátù fún ànábì. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. لننظر إلى هذه الآية الكريمة لماذا يصلي سبحانه وتعالى الذي هو خالق ما سبب صلاته على مخلوقه. إن الله وملائكته يصلون على النبي. kábà lè máa bá nẹ́bì ti tó ìfẹ́ tí Ọlọ́run bá ní sàn nẹ́bì
èmi ò rí àfa tó ti kátìrà débẹ̀ tí ó sọ pé tó fà á tọ́lọ́wọ́ bá fi nífẹ̀ẹ́ ànábì. إن الله وملائكته يصلون على النبي ọlọ́run tẹ́ wọ yẹn. وملائكته àti gbogbo àwọn màláíkà bima fi Ibrahimul màláíkà Jibril. يصلون على النبي ànábì fa ẹ yóò bọ́ ànábì dáadáa. يصلون على النبي èyí náà ń pín kiri yẹn náà kù ẹ máa pín pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ. يصلون على النبي ànábì ju oúnjẹ lọ. يصلون على النبي ànábì pọ̀ ju tí wọ́n kó síwájú. يصلون على النبي gbogbo wọn ń ṣàṣàlátù fún ànábì. يا أيها الذين آمنوا wọ́n ṣe wá pé gbogbo wa yìí wọ́n pè mí àti ẹ. يا أيها الذين kí ni آمنوا wọ́n pè wá fún. صلوا عليه وسلموا تسليما ìwọ̀n àkọ́kọ́ tá a fi mọ̀ pé ànábì pọ̀ lẹ́dàá o. صلى الله عليه وسلم ìjọ wo la àdídá kọ ànábì níbi irun. wàdọ́mọ̀lì ìlàhù. وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد إذا قال في الخمس المؤذن أشهد pọ̀ ó kú. bá a bá ti rí gbólóhùn la ilaha illallah kí ló tẹ̀lé. أشهد أنه muhammadu rasulullah رسول الله kí ló mú un lẹ́tọ̀ọ́ sí. kí ló dé tànàbí Ibrahim ò dúró láàyè yẹn pé ká ní la ilaha illallah ò káwá ní Ibrahim ká dá síbẹ̀. لكل نبي في الأنام فضيلة لكل نبي Ṣé ànábì kan tí ò tóbi? لكل نبي Bí àṣà dàlúmọ̀ àwọn ànábì في ọ̀rọ̀. الأنام فضيلة وجملتها مجموعة لمحمد وجملتها مجموعة لمحمد Ká má lọ jìnnà ṣáàlì fọlá ànábì tọrọ. صلى الله عليه وسلم Ẹ má fọlá ànábì tọrọ o. ẹ máa fọlá nàbì tọrọ. Ọpọlọ ìṣòro rí bẹ́ẹ̀. fọlá nàbì tọrọ. Òun kọ́ là kọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ rí bẹ́ẹ̀. nàbì tọrọ. Èlé ìtàsí. ṣé ọlásàmà méjèèjì ẹ máa fọlá nàbì tọrọ. Ṣé òun kọ́lọ̀ ń sọ́jà bí bàbá wí ìwò ní Kùránì wá dá padà pé. ẹ jẹ́ fọlá nàbì tọrọ. ẹ lè fọlá nàbì tọrọ. ẹ jẹ́ fọlá nàbì tọrọ. a lè fọlá nàbì tọrọ. Aṣíwájú ẹ̀dá bàbá Fátímà. a lè fọlá nàbì tọrọ. Ọ̀dà ẹja lọ́ọ̀dọ̀ àwọn tán ní àlèfọ́lá ànábì tọrọ kí lè rí wọn. Insha Allah. Àwọn kọ́là àkọ́kọ́ o. Àwọn àríyànjiyàn kan bẹ àjogúnbá ni. Káwa tó dé ni wọ́n ti ń fà. Àwa náà ó tún fà á gbélé. Àwọn kan náà ń bọ̀ wọ́n ó fà á. Kálíkì àmọ̀ náà ó fi dé àmọ̀ fà á ni. Insha Allah. Torí àjogún ẹ̀ ni. Wọ́n mú àyà kan wá. Táwọn tí wọ́n ní àlèfọ́lá ànábì tọrọ ó pọ̀ minal kitabi wa sunna. Àdáwò bẹ̀ ni pé ẹni tó alladhina yunkiruna at-tawassula bija'i ar-rasul aw bi dhatihi hayyan wa maytan lahumu ad-dala'il minal kitabi wa sunna. Insha Allah. والذين أجازوا التوسل وتبرك بفضل النبي لهم الحجج من الكتاب والسنة. Insha Allah. oníkàlùkù ní lórí ọwọ́ ẹ̀ ni. àwọn tí wọ́n ní ẹgbẹ́ fọlá nẹ́bì tọrọ nínú tí wọ́n máa mú wa ó pọ̀ àmì ẹja mú àyà kan àdìsí kan lọ́dọ̀ tiwọn lọ́dọ̀ àwọn tọ̀hún ẹja mú àyà kan ní àdìsí kan. Bismillahir Rahmanir Rahim. ìṣólẹ̀. Ala lillahi dinul khalisu. والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى
àyà yìí ẹjẹ́ agbọ́tùmọ̀ rẹ̀ dáadáa torí àyè tá a wà yìí àyè ẹ̀kọ́ ni o. ẹ wo àwọn ṣuara'u alladhina mada'uni wa karramuni wa bajjaluni wa akramuni. ẹ ti mọ̀ pé bíbá yìí ṣe kí láwà kọ́là ìjàpá àti yán níbo. ó dá mi lójú pé àwọn ẹ̀yà yìí èèyàn ò lè múlẹ̀ fún wọn kó bá lélẹ̀ fún wọn wọn ní kó. bọ́ọ̀ bá ti ń lọ ni wọ́n dà sínú àpò agbádá rẹ̀ padà. ẹ wo farabalẹ̀. àmọ́ kí n kú ṣe abúlífàtì ní inú tọ́. Ala lillahi dinul khalisu. àwọn tí wọ́n ní ẹ mọ́ fọlá nẹ́bì tọrọ wọ́n mú àyà wá ní Al-Qur'an. Ala lillahi dinul khalisu. wọ́n ní Ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa sìn tá a gbọ́dọ̀ pa nǹkan míì pọ̀ mọ́. والذين اتخذوا من دونه أولياء. ẹ̀rí àwọn tí wọ́n pa nǹkan míì mọ́ lọ́hùn àbí wọ́n ń pe nǹkan míì lọ́lọ́hùn tó yàtọ̀ sí ọba tí gbogbo ayé mà. ما نعبدهم. ọ̀rọ̀ yìí ẹ máa wo àwọn tí wọ́n fẹ́ lò ó àádẹ́sẹ̀ rọ́dù àyà yìí pé ẹ lè lò síbẹ̀ níjókòó yìí náà ni. àyà yìí nasalat anal mushrikin orí àwọn mùṣìríkù náà ló sọ̀kalẹ̀ lé kò tí ì ṣe fẹ̀yìntì kò tí ì ṣe jòkólé kò tí ì ṣe dúró tì láti fi sọ pé àgbọ̀dọ̀ ṣe tàwásùlù bí nàbí. torí pé ìgbà táwọn yẹn ń pe nǹkan mi lọ́lọ́run wọ́n wá ń sọ pé mọ́nà àbúdò òun àwọn nǹkan wọ̀nyí kì í ṣe bá ń sìn wọ́n. إلا ليقربونا إلى الله زلفى. àkànfẹ́ kó sún wa mọ́dọ̀ ọlọ́run kò sí jọra wọn. wọ́n wá ní ẹ̀ẹ́dẹ́ bá ti sọ pé ọlá ànábì ẹ ti pa nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn kí ló dé bèèrè lọ́wọ́ lọ́wọ́ ọba direct. wọ́n wá mú àyà yìí wá alladhina yatawassaluna bijahi nàbí la ya'buduna nabiyya. a ṣe ànábì tó mọ̀ pé bí wọn náà ṣe wà tó jẹ́yàn yìí àwọn ẹ̀dá kan bẹ wọ́n lè fi gba nǹkan lọ́wọ́ ẹ̀. ẹlòmíì tó bá takú pé ìní ṣe ó lè já sí pé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ní ọ̀rọ̀ wà ó wà ní ẹlọ́lẹ̀ bàlájà ẹ má dààmú ara yín. wàsílà tí ẹnu bẹ́ẹ̀ bá dákú ọ̀dà mo fàlájà bẹ̀ ọ́ ẹlòmíì àfọ́ rẹ̀ ní ọ̀dẹ́ bá ní mo fi bàbá wa àfọ́ ńlá bẹ̀ ọ́ ara wa ó sì wálẹ̀ wàsílà kan ni ẹlòmíì ọmọ rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ bá ọ̀dà mo fọmọ báyìí ó dà ẹlòmíì bá. àbẹ̀ni tí wọ́n nǹkan lọ́dọ̀ ìjọba. ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. nasalat ala al-mushrikina kò tí ì tó ní ẹ̀rí tá a lè jókòó tí pa lè fọlá nẹ́bì tọrọ. ورد على الاستدلال بالآيات. àwọn tí wọ́n lo àyà yìí wọ́n dá a padà wọ́n kó o sí wọn lẹ́nu torí pé. أنها نزلت في المشركين والكفار. àyà yìí àwọn mushrikina àwọn olùṣẹbọ àwọn kèfèrí ló sọ̀kalẹ̀ fún. وليست في المسلمين. àwa mùsùlùmí kọ́ ló sọ̀kalẹ̀ fún o. وحمل آيات نزلت في المشركين على المسلمين. àmọ́ wọ́n lo àyà tó yẹ pé àwọn mushrikina ní báwí káwá lò ó fún mùsùlùmí náà. ليس من هدي السلف. kò sínú mọ̀nà àwọn as-salafu salih. kí ni Umar sọ. شرار خلق الله الخوارج. àwọn khawariju kí ló sọ wọ́n di shiraru khalqillah. عمدوا إلى آيات نزلت في المشركين فجعلوها في المسلمين. àyà yìí ni wọ́n mú wa kò sásìkò jẹ́ wá lọ síbi àdìsí tí wọ́n gbára lé. عن أبي العباس عبد الله بن عباس رضي الله تعالى àdìsí ni wọ́n عنهما. mú wa al-Munir pé a lè fọlá ànábì gbà kan lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ gbọ́n tá ànábì gangan sọ ni. قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما. àbá yìí mi ìfẹ́ pẹ́ mọ̀. فقال يا غلام إني أعلمك كلمات
احفظ الله يحفظك ìṣó احفظ الله تجده تجاهك mọ̀ bọ̀. إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. wọ́n fẹ́ lò pé mọ́fọ́lá nẹ́bí gbà nǹkan mọ́. ìṣàṣà hàjà Fas'alillah. Fas'alillah lè lọ́wọ́ lọ́wọ́ bá dàrí. وإذا استعنت bọ́ọ̀ bá wà ràn lọ́wọ́ فاستعن بالله. wà ràn lọ́wọ́ rẹ sọ́dọ̀ lọ́wọ́ ọba tààrà. واعلم أن الأمة wọ́n lọ mọ àmọ̀dájú pé أن الأمة pé gbogbo àwa ìjọ pátátá wà níbí. لو اجتمعت على أن ينفعوك بشيء ẹgbọ́n àárín tí gbogbo àwọn táwọn àmì ìbàyí bá kóra pọ̀ pé àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan. لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك. fọkàn sọ́dọ̀ èèyàn bí gbogbo wọn ti pọ̀ tó yìí pé fọkàn balẹ̀ á fún ọ lọ́wọ́ wọ́n lè rí nǹkan kan ṣe fún bọ́lá òun kò bá fọwọ́ sí. وإن اجتمعوا على أن يضروك بشيء wọ́n wá kójọ bá a ti pọ̀ tó yìí pé lágbájá ti ń bọ̀ ẹjẹ́ á dènà dé ẹjẹ́ á fi jàǹbá kàn ẹjẹ́ á fi sùtá kàn tí gbogbo wọn bá pa èrò pọ̀ fáwọn fẹ́ ṣe ọ́ ní jàǹbá. لم يضروك إلا بشيء قد كتبه الله